kò sẹ́ni àṣàṣì máa mú bí ọlọ́run ó ti gbéra rẹ̀ ní àlìbásítù simplicity ni wọ́n ń pè yẹn ọlọ́run ni mo simple débi pé ẹrú mi ni ra mi ń sẹ́ tó o bá súnmọ́ dé Abu Yazid al-Bastami ó ní lẹ́mọ̀ àbá sátani fi àdàràtì kúrbì njọ́ tó bá mi tẹ́ra rẹ̀ síbi pé kí n súnmọ́ olùwà sọ pé yá abúlé suwi ìwé ẹrú burúkú yìí láwọn kúntù àkàdá àtàtà ní nọ́ọ̀sì làrọ́jà mú tàbílì ìjàrá tí n bá sọ ìwà abúlé rẹ̀ fara ayé wọn sọ ọ́ lóko bọ́lọ́lọ́ ní látàkùn ìwọ náà má sọ ọ́ wàlẹ́ ọ̀gá làbútúgà ní sẹ́kùn islam سعادة العناء محل نظر الله بين خلقه فريد داري ووعيد عصري مولانا الشيخ الهادي ابراهيم بن عبد الله الناس nìkan ló bá ti ṣe Tijani bí ẹsọ ọmọ náà lágbo gbogbo àkìtọ tó dàbí ọmọ ṣiṣẹ́ àwọn Tijani bí. àánú tó lọ sí ọmọ ṣiṣẹ́ Tijani ni pé ṣé Ibrahim ò dá tẹ̀líkà mú wa tó ẹ bá lọ ní tẹ̀líkà tiẹ̀ lọ́tọ̀ ṣiṣẹ́ Tijani bá wẹ̀ ní báyìí láti. Alhamdulillah. أرجو الله سبحانه أتركاتك فالنبي محمد صلى الله عليه وسلم إك الله عز وجل أتولى لي جتر كما با مرا لي ركسم با صحابة أيما يوانين إسلام لرسولنا النبي محمد صلى الله عليه وسلم أكرا السلام عليكم ورحمة الله وبركاته. Gbogbo agbọ́n tí afẹ́lẹ́lẹ́ ìlú Ọ̀fà pé gbogbo agbọ́n tó sọ gbogbo agbọ́n tó wí ọ̀rọ̀ tí afẹ́lẹ́lẹ́ sọ yìí ó yí ṣe kó já sí wípé ká ní àwa tá ń tú àṣírí ẹ̀sìn Tìjàníyà káláwa ni ó bá gbọ́ tá a bá sọ débi tí ọ̀rọ̀ náà dé tá a sì yọ irú ìbàjẹ́ àti aburú àti àgbákò tí ń bẹ́nu ọ̀rọ̀ náà jáde ó yẹ ṣe kó dínà rẹ̀ bó ṣe fẹ́ dínà nǹkan kan tó so papọ̀ mọ́ Salatul Fati tó yà sí pé inú tíra ń bí báyìí náà ló wà inú Jawahirul Ma'ani ń bí ló wà. ọ̀rọ̀ tí afẹ́lẹ́lẹ́ sọ pé Abu Yazid al-Bistami sọ yìí Ahmadu Tijani òun ló mú wá sínú ọ̀rọ̀ rẹ̀ tí àwọn ọmọ kéwú rẹ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n kọ kalẹ̀ pẹ̀lú àṣẹ rẹ̀ nínú Jawahirul Ma'ani page 74 wọ́n ní Ahmadu Tijani sọ pé qila inna Aba Yazid basatahu al-haqqu fi ba'di mubasatatihi ipe wọ́n máa ń sọ pé Abu Yazid ipe Allahu Azza wa Jal ó bá Abu Yazid al-Bistami ó bá ní ìjomitonu ọ̀rọ̀ ó bá ní ìsọ̀rọ̀ láàrin òun àti Allahu Azza wa Jal ibo ni wọ́n ti kọ́kọ́ pàdé náà tí wọ́n ti jọ ń sọ̀rọ̀ so ẹ̀rí pé ẹ̀sìn Sufi èrí burúkú rọ́ ni ó wá ní qala lahu wọ́n ní Allah bẹ́ẹ̀ dá wá sọ fún Abu Yazid ipe ya abdasu ya abdasu ìrẹ́ ẹrú burúkú ìrẹ́ Abu Yazid ẹrú búyì law akhbartu an-nasa bimasawika larajamuka bilhijara tí ohun Allah bẹ́ẹ̀ dá tóhun bá fún àwọn èèyàn rò tóhun bá ṣàlàyé àwọn iṣẹ́ bí tí ìrẹ́ Abu Yazid ń ṣe táwọn èèyàn bá gbọ́ wọn àbá lẹ̀ lóko pa wọ́n ní Allah bẹ́ẹ̀ dá sọ bẹ́ẹ̀ fún Abu Yazid tọ́ òun ni afẹ́lẹ́lẹ́ òun ló kàn kà fún yín afẹ́lẹ́lẹ́ kan ṣe kíni ó kàn ká bẹ̀yẹn fún yín so Abu Yazid padà fèsì fún Allahu Azza wa Jal ó dé sí padà fọ́ba tó dá wọ́n ní faqala lahu ay faqala Abu Yazid lillah wọ́n ní Abu Yazid wá sọ fún Allah bẹ́ẹ̀ dá padà ipe wa izzatika mo fi títóbi rẹ̀ gbígbọ̀ngbọ̀n rẹ̀ mo fi búra ó tún búra nífa ó ní law akhbartu an-nasa bima kashafta li min sa'ati rahmatik ipe tí òun Abu Yazid bá fún àwọn èèyàn ní ìrò nípa ẹni tí rẹ̀ Allah bẹ́ẹ̀ dá tó sí fóun
ní ti ìgbàláàyè níbi kẹ́ẹ̀rẹ́ Allahu azza wa jal lama abadaka ahadun, ẹni kankan kò bá ti jọ́sìn fún rẹ̀ Allah bá ẹ̀dá. That is tó wọn Abu Yazid bá ṣàlàyé fáwọn èèyàn pé irú kẹta Allah bá ẹ̀dá kẹwọn rẹ̀, ipò tá Allah bá ẹ̀dá gbóhùn sí rẹ̀, ibi tá Allah bá ẹ̀dá gbóhùn sí rẹ̀, oye wọn bá ti jọ́sìn fún Allah bá ẹ̀dá, oye wọn bá ti ṣe ìjọ́sìn fún Allah bá ẹ̀dá. Tọ́ wọ́n nígbà tí Abu Yazid sọ̀rọ̀ yìí faqala lahu, wọ́n ní Allah bá ẹ̀dá bá sọ fún Abu Yazid pé la taf'al fasakata. Ipa Allah bá ẹ̀dá bá sọ fún Abu Yazid pé má ṣe bẹ́ẹ̀ o, má sọ irú ìkẹ́ tí mo ṣe fún Abu Yazid, má sọ fáwọn èèyàn o. Oye ìkẹ́ o, ìkẹ́ pé òun náà ti dé ipò Allah bá ẹ̀dá. So ẹ̀yin Tijani ẹ̀yà yakúyà gan ṣe rọ́rọ̀ yìí ìbẹ̀ nínú wọn tí ń dínà ọ̀rọ̀ yìí bẹ̀ ti rí èyí Abdul Hakim An-Nahwi oye yóò dínà ọ̀rọ̀ yìí nítorí àgbákò tí ọ̀rọ̀ yìí kó sínú. So imagine, so Allah bá ẹ̀dá, so imagine Allah subhanahu wa ta'ala wọ́n ní òun àti Abu Yazid jọ ń sọ̀rọ̀, Abu Yazid wọ́n confront Allahu azza wa jal. Ibo náà tẹ̀ tí kọ́kọ́ pàdé náà tó tẹ̀ fi jọ ń sọ̀rọ̀ náà pẹ̀lú ẹ̀tànjẹ òsì àti irọ́ burúkú. So tọ́ ẹ máa nínú ẹ̀sìn wá ṣé nǹkan kan wá lè díwọ́ ìjọsìn tá Allah bá ẹ̀dá tó dá àwọn ẹ̀dá rẹ̀ nítorí kọ́ ní bá ṣe, àfẹni tó bá ti wà lákọọ́lẹ̀ pé yóò sórí ibú kò ní jọ́sìn fún Allahu azza wa jal. So àmọ́ Abu Yazid wọ́n ní wọ́n sọ fún Allah bá ẹ̀dá pé tóun bá fi lè sọ fún àwọn èèyàn pé irú ìkẹ́ tó tá Allah bá ẹ̀dá ṣe fóun rẹ̀, wọ́n kọ̀ jálẹ̀ àti jọ́sìn fún Allahu azza wa jal, wọ́n ní jọ́sìn fọ́ba tó dá wọn. Ó mà ṣe o. So fún délé ìrẹ́ afẹ́lẹ́lẹ́, so ẹ̀kúnkún ọ̀rọ̀ tó já nínú tírà àwọn àfáà rẹ̀ lélẹ́yìí, àgbákò lọ̀rọ̀ ọ̀hún, ìsọkúsọ gbà ní ọ̀rọ̀ burúkú ni, játijàti ọ̀rọ̀ ni Allah bá ẹ̀dá yóò fọ́nà mẹ́.